Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú àsìkò yìí, ojú òní tiwa o. Àní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni o. Bó ṣe wù kó jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ á ronú o. Ibi ọ̀rọ̀ gbé dúró orílẹ̀-èdè occasion 419 báyìí, bí ìyà ó ṣe jọmọ Yorùbá tá a ṣe dẹrú pátápátá làwọn olórí burúkú ń sán. Ẹ bá máa ṣe ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Lóòótọ́ òmìnira wa ti tún àti gbòmìnira, ṣùgbọ́n àwọn ọmọ àlè àtàwọn táyé wọn ó bàjẹ́ nínú wọn, olórí burúkú ni wọ́n ti dúró dè wá. Ìpàdé ń lọ lóríṣiríṣi. Ẹ ṣàmọ̀ fàdúrà ran bàbá wa Sunday Igboho lọ, torí kò sí ní táwọn olóṣèlú ò lè ṣe. Torí àwọn kan ń gbọ́dọ̀ bẹ̀ tó àlẹ́ lónìí olónìí náà rí ibi tó ti fi góòdì wa nílẹ̀ wa tí wọn ò sanwó lé lórí. Wọ́n fi ṣe odidi ọkọ̀ ojú omi. Ká ní mo ṣe fídíò ní ìbá ní fi hàn yín lọ́dọ̀ mi, ṣùgbọ́n ń gbé sórí kinní nìsín, ń gbé sórí kinní bá ti parí kinní ìtàn. Ìyá mi Olúṣọlá Precious ojú òní tí mọ́ mi, ẹ kú àtàárọ̀, ẹ kú ìtọ́jú wa. Ìyá dáadáa nu, ìyá yìí ṣáà ń jà fitafita pé a ní ẹ lọ rí àṣìá sí gbogbo bí tó yẹ kẹ́ rí sí. A rí lóòótọ́, ṣùgbọ́n àwọn nǹkan kan wà nílẹ̀ tó lágbára. Àwọn òdòdó olónìkan kan pa àwẹ́ dúró de ká dúró de lágbájá, ọ̀tá Yorùbá ni ọ́n. Ká dúró de tàmọ̀dùn, ọ̀tá Yorùbá ni ọ́n. Kò sọ̀rẹ́ kankan tó wà fún Yorùbá, torí wọ́n mọ̀ pé inú ìyà làwọn ti ń gbádùn wa. Ẹ bá wa ṣe ètò yìí kó máa déwájú, kó máa délé, kó máa dóko. Ẹ bá wa ṣe àrẹ̀. Ìyá mi ẹ pẹ́ fún wa. Ìyá 60 nìyẹn, sweet 16 ni mọ̀mọ́. Ojú òní tì mọ̀mọ́ tó dánu. Màmá ìgbé àfitafita pé gbogbo àwọn àgbẹ̀ wa, ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ ti gbọ́? Ní Ṣàgá wọ́n ṣe birthday ní àná. Ní Ṣàgá wọ́n ṣe birthday lánàá. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n lọ ra ata, wọ́n náà lọ ra mile 12. Ata tán fi ṣe ọbẹ̀, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń pọ̀jẹ̀. Àwọn tán ti kú báyìí ti tó bí 7 níjú Ìṣàgá. A sọ fún mi pé ẹ má ra ata mọ́. A ní ẹ má ra ata mọ́, pariwo apálantíá. Ó dàbí pé ẹ fẹ́ gbọ́ pé ẹ má jà ara àwọn táwọn Fúlàní ń gbé wa. Àwọn Haúsá yìí wọ́n ti gbàbọ̀dé Yorùbá. A ní ẹ má jà ara ẹni rọ́. Àwọn tó dọ́gbọ́n gbé wọlé lánàá ní ìsìn. Ìyá tó ṣe birthday àtọmọ rẹ̀, àwọn méjèèjì ti kú báyìí. So yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn kinní míì ni wa. Ẹ bá wa ṣí ètò yìí. A ní ká pánsó òfura pájájá náà àjàfura àjájìn. Bónílé ò bá kura olè ní oko. Ọmọ Yorùbá ẹ jẹ́ á fura. Ìyá mi Akínṣẹ́ǹdé, ẹ bá wa ṣí ètò yìí. Tó ojú òní tì yín. Gbogbo bá a ṣe ń sọ yìí, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní gbogbo bí. Kọ́lọ́run ọba mi kó ṣàánú wa. Àní ṣìṣe. Ọmọ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á ronú. Níbo là ń bọ̀rọ̀ lọ? Níbo la ti ń bọ̀? Níbo lẹrù wa ti fúyẹ́? Níbo la ti gbé? Ọ̀nà wo la gbàgbẹ́rù yìí? Ọ̀nà wo la gbàgbé délé dórí? Bóò ni Yorùbá ó ṣe tẹ̀dó lójú àwọn abínú ẹni? Àwọn ọ̀tá Yorùbá wọ́n ti sá sínú Haúsá, wọ́n ti sá sínú Yorùbá, wọ́n ti sá sínú Fúlàní. Ọlọ́run ọba ò ní jẹ́ kán rí wa pa. Ẹ bá wa ṣí ètò yìí kó délé alára, kó délé ajérò, kó délé ọwárọ̀gún àga. Ibi tọ́rọ̀ wa ń bọ̀rọ̀ lọ yìí, ìbéèrè kan tá a wá ń béèrè lọ́wọ́ ara wa ni pé ṣé tá a bá gbọ́ Oòduà Nation ṣáwọn ọ̀dàlẹ̀ ó tún bá wa lọ? Wọn ò lè bá wa lọ, torí pọ́dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ. Kò ṣeé ṣe. Wọn ò lè bá wa lọ. Kò sí bá ṣe fẹ́ ṣe, wọn ò ní bá wa lọ. Nílẹ̀ Yorùbá yìí, àwa la lo Oòduà, àwa la nílẹ̀ yìí. Àwa náà là á sì gbà á. Bó ṣe wù kán ṣe tó,
lójú wọn náà láti gbalẹ̀ Oòduà bàbá wa Abíọ́dún Ògúntóyìnbó. Ẹ ṣé, ẹ máa bá wa ṣe ètò yìí. ní nǹkan tó wà nílẹ̀ báyìí ni pé bá a ṣe ń sáré jẹ́rí pé àwọn middle belt tán láwọn ń lọ tẹ́lẹ̀ wọ́n ti drop. Ó kù Yorùbá Nation àti àwọn Biafra. Ó jẹ́ àwọn méjèèjì tá a wà lójú ọpọ́n táwa fẹ́ lọ́ntíà. Wọ́n ti kọ lẹ́tà sí Buhari lónìí. Ó ṣeé ṣe kí n pósì lẹ́tà yẹn sórí kinní. Buhari ti rí lẹ́tà wípé aláàfẹ́ lọ kó sì gbà wá láyè ká lọ. Ara àtẹ̀síwájú kan ni. Kò sí, ó lè mọ́ tọwọ́ rẹ̀ wá kó kàn wà wíà ni. Wọn ò sì gbọ́dọ̀ mọ ọmọ Yorùbá kankan. Wọ́n bá ti gbọ́ ọmọ Yorùbá kankan pé ó ṣe nǹkan kan àbó gbìyànjú láti ṣe anything àbí wọ́n kìíní irú tán ṣe lẹ́kọ̀ọ́ tó yẹ pé a fẹ́ ṣe meeting Oòduà Nation. Wọ́n lọ dàrú àwọn ọmọ ẹṣẹ́ Olúọmọ tí Tinubu ránṣẹ́. Táyé wọn ò bá fẹ́ bàjẹ́ kan tó gbìyànjú irú ẹ̀ wò lélẹ̀ ibi tá a bọ́rọ̀ dé ẹni kan tó gbìyànjú irú ẹ̀ wò. Ìgbòho Òòṣà bàbá ó ti sọ̀rọ̀ sókè lánàá. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ sókè ni pé tí wọ́n bá bí ìyá láyé ẹnìkan kan wọn dá kan ti bọ́dà láti ọ̀la lọ ráìsì ó máa wọlé. Tí wọ́n bá bí ìyá láyé àjọba kankan dá àbí sójà kankan kó dá àwọn ọmọ lẹ́rú kọ́ àbí kó ní wọn mọ̀ kọjá gbà torí wọn ò burú tí èèpọn ya wèrè. Ẹ wo nǹkan ó ṣẹlẹ̀ wàhálà nǹkan ó ṣẹlẹ̀. Ẹ rí in tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rù ló ń bá àwọn èèyàn tẹ́lẹ̀ pé ṣé kí ni ò ní ṣe ṣẹ́ ríbi tá a bọ́rọ̀ dé yìí ó ti ṣe é ṣe. Wọ́n ti ń congratulate wa gan ní UN. Nígbà tí ó bá di parí oṣù yìí wọ́n ó declare Oòduà Nation. Ẹ̀ ń gbọ́, nígbà tí ó bá di parí oṣù yìí sẹ́ wọ́n ó declare Oòduà Nation. Ẹni tó bá wá wù tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kú. So ti yẹn ẹ máa bá wa ṣe ètò yìí. Tó bá ṣe ń délé alára kó máa délé ajérò kó délé ọwárọ̀ gbàga. Ilé ló yẹn ń wà báyìí kí n ra mọ́ ṣe kíní ibẹ̀ tí n gbọ́dọ̀ dáyé lágara mu tí ni wọ́n wà lónìí. Ẹ bá wa share rẹ̀. Ara oríire kan tí Yorùbá ṣe ni wípé gbogbo ìṣọ̀kan àgbáyé ti fọwọ́ sí pé kí Yorùbá lọ. So ara oríire tá a sì ṣe ni wípé ìdùnnú ni fún wa. Báwo ló ṣe máa rí bẹ́ẹ̀ tá máa jìyà ẹlòmíì gbogbo ẹ̀ iná ò sí. Ẹ wo ẹ wá gbọ́n kankan kò síná tó ń lọ Ghana mọ́ o. Kò ní síná kankan tó ń lọ sí Ghana mọ́. Àjọ destroy ibẹ̀ kò ní sí pé wọ́n fún Ghana ná mọ́. Àwa ti gbogbo oyún ti lọ so that iná tó bá yẹ kó wà lọ́dọ̀ wa tán tà fún Ghana ń jọ́sí á dá padà síbi á lè máa lo ná dáadáa. Gborí wọn bá burú àwọn wèrè tí wọ́n ń jẹ̀jẹ̀kújẹ lábẹ́ orílẹ̀-èdè wọn. Ó ti yé yín. Ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ọlátúnjí Gàfár ṣe o. Ìgbà ogun wọn bá rí bó ṣe ń lọ àwọn náà mọ̀ wípé kò easy. A gbọ́dọ̀ máa jìyà báyìí. Kẹ́mi ìyá mi Kẹ́mi ẹ ṣé o. Ó mà pẹ́ yín tẹ́ fi wọlé. Tó ìyá ẹ̀ náà mọ̀ wípé Yorùbá ò kì í ṣọ̀dẹ̀. Wọ́n ti fìyà jẹ wá sẹ́yìn. So gbogbo iná tó ń lọ sọ́dọ̀ wọn á kọ́ tirẹ̀. A lè gbé iná tiwa gangan á generate iná wa. Iná wo mọ̀ tàn 24 hours ni kò ní sí pé ò sí ná. Àwọn ọmọ owó relé ìwé yìí ò ní mọ̀ jà àwọn èèyàn kí ìyẹn la fẹ́ ṣe. A wà mú gbogbo ẹ̀ gbogbo ó wà nítumọ̀ ayé ó wà dẹrùn fáwọn èèyàn mẹ̀kúnnù ó ráyé gbé. Gbogbo ìjà tá à ń jà ní táwọn olórí burúkú oníjẹkújẹ àwọn wèrè àwọn ọ̀dẹ̀ òpónú tí wọn ò ronú ọ̀la mọ́ tiwọn tí wọ́n fẹ́ máa kó gbogbo èèyàn jẹ. Ìyá mi Táyé ṣe àbí Jayé Ọba ni wọ́n ń sáré pé kó mọ̀ ṣeé ṣe ẹ mọ̀ jẹ́ ajé ó ṣeé ṣe torí nǹkan tó ń jẹ ń bẹ̀ ni. Nǹkan tó ń jẹ ń bẹ̀ ló fà á tán fi ń ṣe bẹ́ẹ̀. Wọ́n sì mọ̀ wípé Ọlọ́run ti ní nǹkan jẹ ti tán báyìí. Ọlọ́run ọba mi ti ní wọn jẹ gbogbo àwọn tó ń kówó jẹ wọn kó jẹ dáadáa. Lásọpà náà ń jẹ o. Lásọpà ni kò possible kan jẹ àjẹjèrè àjẹsọ́ọ̀tì lọ́rọ̀ wọn padà bọ́ sí. Toró ẹlẹ́dàá àwọn èèyàn ẹlẹ́dàá àwọn tí wọ́n láyé wọn ò ní fún wọn ṣe. Arẹ̀wé wẹ̀yìn bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ é parẹ́. Gbogbo tó wà lójú ọ̀nà wọn ni ó mọ̀ parẹ́ nígbà tí ìṣògùn nígbà tí ìṣe kankan míì tó yẹ pọ́ lọ́wọ́ ọba mi ni. Àbí tí ò bá sọ́lọ̀ lókè lókù. Gbogbo àwọn olóṣèlú yìí wọ́n parun. Gbogbo àwọn ọ̀kà àwọn wèrè àwọn oníwà àbàjẹ́ àwọn aláìtẹ́dùn òfẹ́ kílẹ̀ Yorùbá ó tẹ́gbẹ́
wọ́n ń wo tiwọn káàkiri, wọ́n ń ṣayé wọn pé àwọn nìkan ni àwọn lọ́tún àwọn lósì, kán máa lọ kí mọ́tò 10 tẹ̀lé wọn. Gbogbo yín ò sí ní Yorùbá nation, kò sì sí sálárì fún lóṣèlú kankan. Ìwọ tó bá fẹ́ wá sílùú wá sìn lásán ni, Ògún láì búra fún ọ àtàwọn oríṣiríṣi agbára tó wà nílẹ̀ Yorùbá. Gbogbo ètò ìjọba ó yàtọ̀ sí gbogbo ohun tó kù. A ṣẹ̀ṣẹ̀ wá dágbára padà sọ́dọ̀ àwọn ọba aláyé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gọ lábẹ́ agbára tó yẹ kán lò. Ọlọ́mọ̀mọ̀ sọ mí dẹrú o, wọ́n wá ká àwọn ọba wa lẹ́rú po. Àwọn ọba ó wà káwọ́ pọ̀nyìn kúrò jọba ẹ̀ ní federal government, ó mọ̀ kó wọ́n ń papá mọ́ra. Kò sí yún mọ́ gbà tí ìṣègbè ìyún ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ. Ojú òní tì í. Ara àwọn new development tó tún wá wà ní pé gbogbo àwọn tí Yorùbá nation tí ó wúlò fún, gbogbo àwọn tó fẹ́ partner pẹ̀lú wa, àwọn Russia ní àwọn orílẹ̀-èdè dáadáa yàtọ̀ sí UK akónilẹ́rú, ìyẹn ò sí mbẹ̀ máa bá UK ṣe. Àwọn kan bí ń léèrè pé ṣé UK láwa máa bá ṣe ni, mo ní rọ́ o, kò sí tó jọ̀rọ̀ UK mọ́ o. Nígbà tí ó bá declare Yorùbá nation, níbo làwọn wèrè wọ̀nwọ̀n yóò fojú sí? Ìbéèrè kan nu. Ẹni wọn ò lọ kọ sábẹ́ ilé, wọn ò rí lédè sí tora àtún kó wọn, a ṣẹ̀ṣẹ̀ wá kún wọn lẹ́rú, a wà fìyà jẹun náà. Ìyà tán fi jẹ gbogbo mẹ̀kúnnù, àwọn náà ó jẹ ń bẹ̀, wọn ó tọ́ wò. Ìgbà náà wọn ó tó mọ̀ wípé kò ń ṣe ń tó rọrùn. Ọlọ́run ọba ó fún wa ṣe, Ọlọ́run ó ti jẹ́ àárí ṣe. Gbogbo wa Ọlọ́run ti jẹ́ kí Oòduà nation ó dúró, ọkàn wa tó sì balẹ̀, Ọlọ́run ti jẹ́ ó ṣeé ṣe. Gbogbo òdùnnú, gbogbo ayọ̀, ògo àtayọ̀ ó ti bọ́ sọ́wọ́ àwa Yorùbá. Àwọn tán sì lọ́n bá wa jà, wọ́n láwọn kan kóra wọn jọ, wọ́n láwọn sójà federal government àwọn jà, wọ́n ṣe gbá. Ẹni tó bá bí ìyá láyà ẹ̀dá kó lọ dí a lọ, àbí kó sọ pé Yorùbá ò ní lọ nígbà tí èsè pé tí wọ́n fẹ́ ṣòfò ládùúrú wàhálà yìí. Kò ṣeé ṣe, ó tiẹ̀ ti kọjá owó wọn. Ṣòkòtò kínní ti sò wọ́n lọ́wọ́, ó ti sò wọ́n lọ́wọ́. Ìyá mi Olúṣọlá Precious, kínní ti sò wọ́n lọ́wọ́, kò sí tán lè ṣe. Gbogbo ọgbọ́n, gbogbo agbára Ọlọ́run ọba mi ti dáṣẹ padà fúnlẹ̀ Yorùbá. Ọlọ́run ọba ti dáṣẹ sílẹ̀ fúnlẹ̀ Yorùbá. A ti rí ṣe, a ti gbà á lójú àwọn ọlọ̀tẹ̀, a ti rí ṣe lójú àwọn abínú ẹni. Ṣe ti wá rí báyìí pé Oòduà nation ti dúró báyìí. Ibo tí wọ́n fojú sí ọ̀nà ò gbabẹ̀. Àrà tán rò pé wọ́n lè rí dá tí wọ́n fi dojú Yorùbá bolẹ̀, Ọlọ́run fún wọn ṣe. A ti di asọ̀rọ̀ lánàá, a declare ara wa lánàá. Òní báyìí ó yẹ kán ti mọ ṣe tó bá wọ̀n, kò sí action tán lè take. Tán bá take any action tó kọjá agbára wọn, àwọn ìṣọ̀kan àgbáyé yóò tú ọmọ ogun lẹ̀. Òsì sí Nàìjíríà nìkan ò lè dá ogun yanjú. Ogun orí ilẹ̀ la mọ̀ ọ́n jà. Ṣé mélòó sì legun tán lè jà? Àwọn wèrè ń jẹkújẹ tán ti jẹjẹkújẹ nu gbó ìsán lè ṣe nǹkan kan ni. So by the time tí gbogbo àgbáyé bá dẹ́yẹ sáwọn nìkan, ikú nu gbogbo wọn pa lápá tán. Náà ṣe ọ̀rá fi álẹ̀ tán fadé Yorùbá dé wa lórí. Torí àwọn èèyàn ń béèrè pé báwo la ṣe nà sí asókè tá a dẹ̀ tó declare ara wa tí ò sí wàhálà, tí ò sí dá. Kò lè sí wàhálà nígbà tá a ti sọ, ó ní nǹkan tó so wá pọ̀ wá ti já. Ìyẹn tó so wá pọ̀ tá a jáun. Pẹ̀lú àwọn mítìn tí wọ́n ń ṣe ní gbogbo àgbáyé un, kò sí nǹkan kan tán lè ṣe sí i, torí wípé ó ní nǹkan tó dè wá. A sì wà lọ́ndà gbogbo àgbáyé. Wọ́ọ̀dù sì ti rí i pé ìyà ń jẹ Yorùbá púpọ̀ jù. Wọ́n ń kó wa lẹ́rú, wọ́n ń bá àwọn ìyá wa sùn, wọ́n ń ṣe oríṣiríṣi, wọ́n ń jẹ́ kí gbogbo nǹkan le fáwọn èèyàn, àwọn èèyàn ò ráyé gbé. So nǹkan tó ti káàkiri ni, tó sì jẹ́ pé àwọn ọmọ wa tó wà lókè òkun wọ́n jà fitafita. Àwọn gbìyànjú o, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ sọ́pọ́ọ̀tì Yorùbá nation, tẹ́yìn ò jẹ́ olórí kúkú bíi tàwọn wèrè tán dúró di 2023. Kéré oko délé, rí ṣe ẹ̀ ní ṣubú dànù. Ìyẹn ló jẹ́ kọ́kàn wa ó balẹ̀ pé àmọ̀ sóríire o. So gbogbo eléyìí ti dá báyìí, a ti dúpẹ́, a ti sóríire. Ẹni tí ò bá dùn mọ́ kó forí sọlẹ̀. Yorùbá nation ó ti dúró. Èyí tó wá kù báyìí ni pé kákan mọ bẹ Ọlọ́run wípé àwọn tá a tún padà yàn tán bá ti ṣe wèrè, ilẹ̀ ó jẹ wọn, ògùn ó pa wọn ni. Tó ẹ jẹ́ wọn á ṣe báyìí náà, jẹ́ ìṣẹ́nu déédéé síbí. Mò ń ṣe nǹkan lọ́mú ní kí n mọ̀ dá ẹ lágara àwọn ẹjọ́ ẹ mọ̀ jẹ màálù ní tẹ́ lọ rà lọ́dọ̀ bòròró mọ́ o.
ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń ra tẹ́ ẹ sì ń wọ́nà tẹ́ ẹ lọ kó àwọn atakọ̀ kan wọlé ẹ já rántí pé à ń gbin tòmátò lọ́dọ̀ wa tá a dì ń gbìyànjú tó sì ń ṣe dáadáa ẹ máa jẹ́ǹjẹ́ lẹ́wọ̀ ẹjọ́ mọ yín la ìyá wa fárìn lóye Grace Tèmítọ́pẹ́ ẹ ṣeun so ẹ já mọ̀ wípé Yorùbá Nation ti dúró Ọlọ́run bó dẹ̀ bá wa ṣe yóò dáa fún wa kò ní yẹ̀lẹ̀ nǹkan lẹ wa ẹjọ́ jọ wá lójú lágbára Ọlọ́run àní ṣiṣẹ́ o àṣírí wo ò ní tú Ọlátúnjí Gafar ìyàwó Olúṣọlá Precious pẹ́ láyé Peter Oyinlóye Prince gbogbo wa náà ni àjọ ń ṣe Great Yorùbá Defence Movement Worldwide ni ẹ̀ ń gbọ́ Ọlọ́run ọba ò ní jẹ́ àṣìṣe o ní ìgbà tá a bá gbọ́ Oòduà Nation àjọ gbà á àjọ dúpẹ́ ní àjọ nàṣẹ́ sókè lẹ́lẹ́lẹ́ tá a sì jẹ́ kẹ́kọ̀ọ́ tá a wá jẹ́lẹ̀ Ìbàdàn ẹ̀rágbára Ọlọ́run ọba mi kápítà wa ilẹ̀ Ìbàdàn ní ń bọ̀ ẹ̀yin ọmọ Ìbàdàn kú oríire o wọ́n ń gbé kápítà bọ̀ wọ́dọ̀ yín bẹ́ẹ̀ sì ni gbogbo stéètì wo dà gbogbo àwọn tó yẹ kó yẹ ó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ máa retí pé oríire ti kan Yorùbá báyìí ẹ sì mọ̀ pé ogun òjàjàjà kókó Ìbàdàn rí ogun òkó wọn rí ọmọ Ìbàdàn ẹgbẹ́ nìkọ̀ọ̀kan ogun òkó wọn rí o ogun òkó Ìbàdàn rí ìlú Ògúnmọ́lá adógbòkó kẹ̀díkẹ̀rí lójú ogun wọ́n máa gba kápítà ẹ rí i pé oríire kan fún ìdáná lágbára Ọlọ́run yóò dá fún wa gbogbo àwọn stéètì yòókù náà lóríire ti kàn torí pé gbogbo wọn ni wọ́n rí àyè mójútó wọn góòlù wa a mọ̀ wá fúnra wa tá a fi mọ̀ dára ẹ̀yìn táwọn wèrè kan ń wá tán wá ń wà lọ́nà ẹ̀tọ́ kò ní sí yẹn mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọbẹ̀ Èdùmàrè àní ṣiṣe ọmọ Làbákẹ́ Joshua ẹ bá wa ṣe ètò yìí ẹ ṣé o ojú òní tì wá o kí láàtún ṣe ẹjá pàdé lọ́la lágbára Ọlọ́run ọ̀la ní tòósọ àwọn tó wà ńlẹ̀ àtàwọn nǹkan tó ibi tá a bá ṣẹ́dé lórí èrò ọ̀tọ̀ ààbò fúnlẹ̀ Yorùbá tó ráwọn èèyàn ń béèrè wípé ibo la bá ṣẹ́dé so a sọ gbò bá dọ̀la no going back ìyá mi kò sí pàǹpadà sẹ́yìn ńgbà táì sóòtè ṣébi tí wọ́n ti sa sálárì àwọn òṣìṣẹ́ tí yà sì tún ná gáwọn èèyàn tẹ́bí ń pẹ́ everybody kiri ṣóun láwàá náà going back no going back jàre ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ráǹfààní àti wò mí ẹ ní ṣiṣẹ́ o ẹ jẹ́ kí n máa lọ bá Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni yóò dáa fún àkòní bàjẹ́ Rahim Gafar yóò dáa fún àkòní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ jẹ́ ń lọ lápá bí iná Oòduà gbè wá kò ní gbọ́dalẹ̀ lọ ibi kí tá à ń lọ làádé ìyíga là á bọ́jọ́ ìgígí là á bòrùn a kì í bá òṣùpá kó mọ̀ rí tiẹ̀ ṣe ìmọ́lẹ̀ rẹ̀ òsì gbọ́dọ̀ mọ́ tàn kárí ayé igi gíga náà mọ̀ bọ̀ alágbára Ọlọ́run Oòduà Nation kò ní gbọ́dalẹ̀ gbogbo ọ̀dàlẹ̀ olóṣèlú ni ológun gbogbo wọn pátápátá tó kò jẹ́kújẹjẹ ni tó kó a sínú wàhálà tá a wà yìí àgbò Oòduà Nation á fẹ́ jẹ wọn sí tutù ní pẹ̀lú àṣẹ Ọlọ́run Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ó dìgbà ẹ bá wa ṣètò yìí pé ire ti kan Yorùbá Nation ire tó kan Yorùbá Nation kò ní bàjẹ́ ẹ kú kalẹ̀.